àwa máa ń bóore èèyàn ń tia ni bó o ló jẹun kì í ṣèbéèrè tìá. èmi kí bàbá Ìjẹ̀ṣà kú oríire àtìyàwó wọn, mo kí wọn kú oríire. ṣé ẹni tẹ́yìn ẹ̀yìn ò bá ní fojú ọ̀tẹ̀ wò ẹ̀yin náà mọ̀ wípé oríṣiríṣi mẹ́tọ̀dù lèèyàn lè fi dá lọ́mọ láyé ní ìsìn tó ti yé. and ẹ̀yin náà sì mọ̀ wípé ó lè jẹ́ wípé nígbà tí bàbá Ìjẹ̀ṣà lọ bí tán lọ ni relationship bẹ̀rẹ̀ láàrin wọn, ṣùgbọ́n kàn jẹ́ wípé ọlọ́tẹ̀ lọ́pọ̀lọpọ̀ èèyàn ni. ṣùgbọ́n àwa a ní fojú ọ̀tẹ̀ wò ó, a sọ bó ṣe yẹ ká sọ ni. èmi kí wọn kú oríire. àṣà lè sọ pé nítorí pé bàbá Ìjẹ̀ṣà ṣe ń tán sí káwọn move on pẹ̀lú láìfù wọn mọ́, ọlọ́tẹ̀ ló pọ̀ jù, wọn ò move on ni. ní tó kàn sọ́ọ̀kì ẹ̀yìn èèyàn bá kan òun lẹni tó bímọ fún wọn, torí ẹ lérò wípé kò yé yín báyìí, ẹ lérò wípé oríire kan tiẹ̀ lè ti agbọ́n bẹ̀ ń jáde fún bàbá Ìjẹ̀ṣà. àkíyàn kú oríire, ọlọ́run wo ọmọ yóò dá sí. ẹ̀gbọ́n ọmọ gan ni yóò tún jẹ́ pàápàá èèyàn bí èṣù, èṣù bí èèyàn, kò wá níráyè láàrin wọn. mo kí wọn kú oríire. relationship yẹn lè ti bẹ̀rẹ̀ before kí n tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀. obìnrin tó bá sì nífẹ̀ẹ́ èèyàn kò sí ní tó bá lè ṣẹlẹ̀ nínú ìrìn àjò ẹ̀dá láyé yóò sì tún dúró tán ni. kò yé báyìí náà sìn. ṣé ó ti ya kóṣù mẹ́sàn-án ni, so ìwọ ni o mọ̀ kákúléètì rẹ̀. ìwọ sájà kan mọ̀ sóríire báwọn kí wọ́n wà ní agbọn bọ́ọ̀sì wọn bọ̀ kákúléètì rẹ̀. ìwọ ni o mọ̀ bọ̀ kákúléètì rẹ̀. lápá bí àwọn ò ní bọ̀ kákúléètì rẹ̀, àwọn kì í kú oríire ni. tó bá jẹ́ pé IVF lèèyàn bá ṣe, ó ṣeé pé before kí n tó ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ ni bàbá Ìjẹ̀ṣà ti lọ fi kíní tián lẹ̀. kò yé báyìí ní ìsìn. èmi ò sì lérò wípé wọ́n nílò bàbá ọmọ kan tó lè transfer embryo sínú ìyá. ṣé wọ́n nílò bàbá ọmọ kó present ni. ẹ má fojú ọ̀tẹ̀ wò ó, ẹ má fojú ọ̀tẹ̀ wò ó. àbí bó ló wá jẹ́. àwọn tí ó sì jẹ́ wípé àwọn neighbor tí, àwọn ọkọ tí, àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ yín tó jẹ́ wọ́n ń ṣerú tí ẹni bàbá Ìjẹ̀ṣà ń ṣe tọwọ́ pálábẹ́ ọmọ ò tí ì ṣẹ́gi ńkọ́. àbí ètò tiẹ̀ jẹ́ pé yín gan mọ̀ sí ẹbí ìyàwó tẹ̀ ń dọwọ́ bò ńkọ́ ẹran sọ tí ibi tó ti ya. èmi ò lérò wípé congratulation ó ti pọ̀ jù kẹwàá mọ́ lọ́ra yín fún kẹtùmọ fúnra yín ní headache lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀, kẹmọ lo panadol lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀. mi ì sì rò pé nígbà tí wọn ò ti lè announce yẹn wípé èmi àti Lumile máa ń ṣe wọlé wọ̀de, mi ì lérò wípé wọ́n necessary kan wá sọ fún mi wípé mi àti lágbájá máa ń fẹ́ra. èmi àti lágbájá máa ń fẹ́ra. ṣé ẹni tí ó fẹjọ́ wọn sùn náà tó rán lọ sí kinní sójà mọ̀ páwọn fẹ́ra ni. ẹ̀yin pípé ẹ̀rọ sọ yín ibi tó ti yà ẹjọ́. bàbá Ìjẹ̀ṣà kú oríire o, ẹ kú oríire. ọlọ́run ní sèyí lábìmọ̀, ìbejì yóò tún tẹ̀lé, ìbẹ́ta ó tẹ̀lé. agbára ọlọ́run, ẹ kú oríire. because èmi ò mọ tẹ́yìn ọmọ Nàìjíríà fẹ́, àti ní kó lè ó sá, àti ní kó da tọwọ́ rẹ lẹ̀ ó dà á lẹ̀. kí ló tún kù tó bá jẹ́ gbogbo ẹnájì gan ta channel lórí pé kínní lẹ́nu àná tí news yìí ti jáde, òun ló bá jẹ́ pé a channel lórí wípé insecurity ti ń dà láàmú ní Nàìjíríà ni. àbá ti rójútùú sí, especially àwọn celebrity wa. tó bá jẹ́ pé wọ́n ṣe lo platform wọn lẹ́nu àná tán sáré káàkiri láì rẹ́ni ilé ẹ̀ yìí, ká ní iná bá lò fún insecurity tí ń ṣẹlẹ̀ ni àbí ọmọ tán jí kó láti méèlì á ti rí solution sí. ọlọ́run kó ṣàánú. ẹ kú oríire o, ẹ kú oríire. ojúkójú ò ní wò ó, ọ̀rọ̀ òdì òní sẹ́ mọ́mọ́ ńlá yóò là, yóò ṣe rere láyé, yóò débi gíga, ayé ò ní bà láyé jẹ́. ẹ kú oríire. aládìkẹ́rì iná o, ẹ máa like, comment, share o. ó dàbọ̀.